ló ń dán sí. ọpẹ́lọpẹ́ ọ̀rẹ́ mi. Ọlọ́run ṣeun. Níbo wá ni ọmọ yín wà? Ibi tí ń gbóhùn ń bẹ nú ìwé. Kí wá lè yí o, kí lè yí tó bẹ lọ́wọ́ yín? Ọbẹ̀ tí mo ṣe ni owó tọmọ mi fún mi lẹ́ẹ̀kan mo ní kí ẹ sáré bíbá ń rí mú àwọn ẹja olójú kòndò. Ti sọ̀bẹ̀. èyí ní ṣe bẹ̀. Kí ló wá dé tẹ́ gbé wọlé báyìí? wọ́n bá tọ̀ sí rí tí ń lọ tí ń bọ̀ wọ́n lọ ní di stóòfù mi wọ́n lọ wọ́n bọ̀ nígbà mo ṣetán mo yá gbé nǹkan mi wọlé. Ok, màá bá yín ṣe ìwádìí ṣẹ́gbọ́ ẹ mọ̀ wọ̀nyí. Gbàdí ayé ìfẹsẹ̀ kókun ayé orogodo ayé ò ní lù fún ọdún gbogbo bí ọtí ń rájé jẹun àwọn tó la yóò máa pèsè. Iṣẹ́ òpó kan tí wọ́n ṣe iṣẹ́ òpó dáa. ọ̀rẹ́ mi. Iṣẹ́ òpó kan tí bọ̀dá iṣẹ́ òpó tó ṣiṣẹ́ òpó dáa. Kèdákèdá wo nìwọ náà jù. Ok, ṣùgbọ́n báwo lèmi ṣe jẹ́ sí yẹn mi báwo ni mo ṣe jẹ́. Olùrànlọ́wọ́ mi lọ́mọ yìí. Lóòótọ́ ìbéèrè wo wà lẹ́wà ní fọmọ yín ìbéèrè wo lẹ́ ní fọmọ. Bọ́lájí dákun mo fẹ́ bi ọ́ ní nǹkan kan kí lẹ̀ṣẹ̀ mi gangan kí mo ṣe fún ọ ilé babaláwo wò lọ lọ. ṣùgbọ́n ìyá wọn wá ń kọ́. oṣù mẹ́jọ nìyá rẹ ti fàyè lẹ̀ mo sì gbé ọ mo ń tọ́jú rẹ. mo ti fún yín lówó bíi mo fún yín ní 20,000 50,000 mo ti fún yín lówó báyìí. ọdún kankan yìí tọ́ oko owó náà dà sínú pépà báyìí. owó ńlá lẹ́yìn ò máa jẹ́. kò ní dáa fún ọ fún tọ́ wí. Okay, I know say una dey enjoy that video. Not just laugh, they go now. Okay. Aya, press that red button, the subscribe button to subscribe to our channel, and press the bell, the notification button, so that anytime when we go do new video, you gonna be the first to get it. I don't know if you understand.